Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi. Nínú fídíò yìí wọ́n máa ṣàlàyé bó ṣe lè sọ́ọ̀fù logarithmic equation eléyìí tó jẹ́ pé argument ẹ̀ jẹ́ quadratic. Má gbàgbé pé mo ti ṣàlàyé síwájú wípé tá a bá ní log n base a equals x, eléyìí ni à ń pè ní logarithmic equation. Mo dẹ̀ ṣàlàyé fún wa pé irúfẹ́ nọ́mbà báyìí ó lè fún ọ ní kíni o, irúfẹ́ log báyìí ó lè fún ọ ní n equals a raised by x tí a mọ̀ sí initial equation. Eléyìí náà ló ń sọ kíni o, àjọṣepọ̀ tó wà láàrin logarithm àti indices. Bákan náà ẹ̀wẹ̀, sọ mọ̀ pé o tún lè tún eléyìí náà kọ tí ó máa fún ọ ní log n base a equals x padà tó ti yé wa báyẹn. So bó o wá ni tó bá jẹ́ wípé argument rẹ ń bí báyìí, rántí pé mo ṣàlàyé síwájú pé any rẹ̀ yìí òun là ń pè ní kíni o, òun là ń pè ní argument. Ṣó ti yé? A rẹ òun là ń pè ní kíni o, òun là ń pè ní base. X rẹ òun ni kíni o, òun ni power. Ló fi jẹ́ pé logarithm nọ́mbà kan òun ni kíni o, òun ni power tó jẹ́ pé base yẹn ó máa wà raised. In tí ó máa wà lókè base yẹn tí ó fi fún ọ ní argument yẹn padà. Ṣó ti yé wa báwọn? So bó o wá ni tó bá jẹ́ pé argument wa ń bí báyìí tó bá jẹ́ quadratic. Kí ni à ń pè ní quadratic? Òun náà ni term tó bá wà nírúfẹ́ nọ́mbà báyìí. Ṣó ti yé wa báyẹn? As square plus bs plus c. Ṣó ti yé wa báyẹn? Tó jẹ́ pé degree x ń bí báyìí 2 ni. Ó yá, bó ló ṣe máa ṣe kíni o, bó ló ṣe máa ṣe irúfẹ́ àwọn ìbéèrè báyìí? Kò le rárá. Òfin eléyìí tí mo ti ṣàlàyé síwájú tó so indices àti logarithm náà ló máa lò. Ṣùgbọ́n ìyàtọ̀ tó wà ńbẹ̀ náà ni pé irúfẹ́ ìbéèrè bẹ́ẹ̀ yóò máa di n tí a mọ̀ sí kíni o, quadratic equation, tó sì máa lo quadratic equation láti solve ẹ̀. Jẹ́ n fún ọ lápẹẹrẹ kí n tí mo ṣàlàyé ó lè yé ọ. Simplify log x squared minus 2x plus 5 base 2 equals to. Ó rí i pé eléyìí kò le rárá. Ó rí i pé tó bá wò ó, logarithmic equation leléyìí àbí? Pẹ̀lú òfin eléyìí tí mo ṣàlàyé síwájú pé tó bá ní log n base a equals x, then your n will be what? A raised power x. Ó mean pé o lè sọ pé eléyìí ó máa fún mi ní kíni o, x squared minus 2x plus 5 equals to raised power 2. Ṣó ti yé wa báyẹn? So eléyìí ó máa jẹ́ kíni, x squared minus 2x plus 5 equals 4. Kò lè gbé eléyìí wọnú padà, yóò máa fún ọ ní x squared minus 2x plus 5 minus 4 equals 0. Yóò máa fún ọ ní x squared minus 2x plus 1 equals 0. Tó o bá gbàgbé, ó rí i pé eléyìí ti ṣe kíni o, ó ti di n tí a mọ̀ sí quadratic equation. Irúfẹ́ oríṣiríṣi ọ̀nà ló sì lè fi solve quadratic equation. Wọ́n máa ṣàlàyé tá a bá débi quadratic equation. Ṣùgbọ́n bí mo ṣe ṣàlàyé nínú indicial equation òun ni kíni o, ọ̀nà tó rọrùn jù láti fi gbà ṣe òun náà ni tí a mọ̀ sí kíni o, factorization method. Bó ló dẹ̀ ṣe máa ṣe, kò le rárá. Òun náà ni pé ó máa kọ coefficient táàmù kọ̀ọ̀kan. Coefficient x square ń bí báyìí sọ mọ̀ pé 1 ni. Coefficient s ń bí báyìí sọ mọ̀ pé -2 ni. Tí coefficient constant rẹ̀ jẹ́ 1, ó wá multiply a àti c rẹ̀ papọ̀. Nínú òfin tí a mọ̀ sí factor ni pé kíni o, tó bá ní factor nọ́mbà kan, gẹ́gẹ́ bí àpẹẹrẹ sọ mọ̀ pé factor 4, òun ni kíni o, 1, 2 àti 4 fúnra lára rẹ̀. Òun náà ni pé kíni, ó máa ní àwọn pair, àkójọpọ̀ nọ́mbà méjì tó jẹ́ pé factor 4 òun tó jẹ́ pé tó bá multiply pẹ̀lú ara wọn yóò máa fún ọ ní 4 padà. N tí mo ń ṣàlàyé leléyìí. O lè ní àwọn pair bíi 1, 4, 2, 2. Ó rí i pé 1 times 4 yóò máa fún mi ní 4 padà, 2 times 2 máa fún mi ní 4 padà. N tó máa ń ṣe níbí báyìí ni pé ó wá wo factor 1 wípé kíni pair tó jẹ́ pé ó mú. Ṣó ti yé? Pair ni pé kíni, factor méjì tó mú tó jẹ́ pé àwọn méjèèjì un tó bá pa wọ́n papọ̀ tó wá multiply wọn yóò máa fún ọ ní 1 padà. Ṣó ti yé báwọn? Tó dẹ̀ sì jẹ́ pé tó bá ro àwọn nọ́mbà méjèèjì un papọ̀ yóò máa fún ọ ní -2 padà. Òun ni pé kíni, irúfẹ́ nọ́mbà méjèèjì bẹ́ẹ̀ tó bá multiply wọn ó gbọ́dọ̀ máa fún ọ ní AC. Tó bá sì rò wọ́n papọ̀ yóò máa fún ọ ní kíni, -2. Tó bá ronú sí irúfẹ́ nọ́mbà yẹn,
ó rí pé kí ni o -1 àti -1 ni tó jẹ́ factor 1 àbí ó rí pé tí n bá ní -1 times -1 kí ni ó mọ fún mi 1 àbí -1 -1 yóò tún mọ fún mi ní -2 so ti yé jẹ́ n tún ṣàlàyé lẹ́ẹ̀kan sí ó mọ wá nọ́mbà méjì kan tó jẹ́ pé kí ni o àkójọpọ̀ wọn factor kí ni factor AC ni tó jẹ́ pé tó bá wá multiply nọ́mbà méjèèjì un papọ̀ yóò mọ fún ọ ní AC tó bá rò wọ́n papọ̀ yóò mọ fún ọ ní B so la fi get -1 ó wá fi kí ni ó fi S sí wọn ó wá fi replace n tá ní níbí báyìí tó wà láàrin yìí so ó máa ní kí ni x square so ti yé báyìí minus x lórí x times -1 x náà ni minus x plus 1 equals 0 ó ti yé lẹ́yìn náà ó wá group wọn ó pín wọn so ti yé ó rí pé kí ló common níbí báyìí x common àbí ó rí pé nígbà tó fi mú x common so x ó wà níbí báyìí -1 ó kúrò níbí báyìí -1 common nínú ìpín kejì so kí leléyìí ó jẹ́ x àbí -1 equals 0 àbí ó rí pé x -1 ó tún common nínú méjèèjì náà tó bá tún gbé òun náà jáde kí ni ó kù nílẹ̀ níbí báyìí x kí ni ó kù nílẹ̀ níbí báyìí -1 equals 0 má dẹ̀ gbàgbé téèyàn méjì bá wà nínú yàrá tẹ́ wá gbóòórùn só ó mean pé ìkan náà méjèèjì ló só àbí so òun náà ni pé kí ni tí product nọ́mbà méjì bá fún 0 ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni ìkan náà nọ́mbà wọn 0 ni so ti ó wá ní therefore nínú kó jẹ́ pé x -1 ló jẹ́ 0 tàbí kí ni o x -1 kejì náà ló jẹ́ 0 so tí x -1 bá jẹ́ 0 mi mo lè ní x equal to 0 plus 1 which is equal to 1 or x equal to 0 plus 1 which is equal to 1 so ó mean pé x rẹ yóò máa jẹ́ 1 lẹ́ẹ̀mejì so ti ó rí pé kò le rárá ǹjẹ́ tí eléyìí bá yé wa jẹ́ n tún fún ọ ní àpẹẹrẹ mìíràn ó yá gẹ́gẹ́ bí àpẹẹrẹ number 2 I have log x square minus 5x plus 50 is 10 equals to òun náà kò le rárá so find x yàkọ́ báyìí so ó rí pé logarithmic form leléyìí náà wà àbí a ní log x square minus 5x plus 50 base 10 is equal to 2 má gbàgbé òfin òun ni pé tó bá ní log n base a equals s eléyìí tí ń ṣe logarithmic form ó lè gbé sí indicial form ó máa fún ọ ní n is equal to a raised power s ó mean pé eléyìí ó máa fún mi ní kíni o x square minus 5x plus 50 is equal to 10 raised power 2 jẹ́ tí eléyìí bá yé wa tó bá ṣe é síwájú sí yóò fún mi ní x square minus 5x plus 50 is equal to 100 tó bá gbé arákùnrin yìí wọlé so eléyìí ó máa fún mi ní kíni plus 50 minus 100 equals 0 yóò máa jẹ́ x square minus 5x minus 50 equals 0 má gbàgbé bí mo ṣe ṣàlàyé lákọ̀ọ́kọ́ kí ni coefficient x square rẹ tí ń ṣe a1 tí s rẹ -5 constant rẹ òun ni -50 òun ló multiply a àti c papọ̀ mọ́ra wọn yóò máa fún ọ ní kíni o -50 mo ló wá ronú pé kíni o sọ mọ̀ pé nínú factor 50 pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú òun náà ni pé ó mọ ní àwọn nọ́mbà méjì tó jẹ́ pé factor 50 ni tó bá pa wọ́n papọ̀ tó sì multiply wọn papọ̀ yóò máa fún ọ ní 50 padà gẹ́gẹ́ bí àpẹẹrẹ sọ pé factor 50 òun ni 1 2 5 10 25 50 àbí àwọn àkójọ yẹn náà ni o lè ní 1 àti 50 o lè ní 2 àti 25 o lè ní 5 àti 10 so ó wá wò pé nínú àwọn pair yẹn ó ló jẹ́ pé tí n bá multiply rẹ̀ pẹ̀lú ara rẹ̀ yóò máa fún mi ní -50 tí n bá sì wá rò papọ̀ yóò máa fún mi -5 ó rí pé n tó súnmọ́ nì ó rí pé tí n bá ní kíni o -5 times 10 kíni màá máa ní o -50 so ti yé tí n bá tún ní -5 plus 10 kíni màá máa ní o yóò máa fún mi ní kíni sorry -5 times -10 yóò jẹ́ 5 minus 10 yeah 5 minus 10 ó yẹ pé 5 times -10 yóò fún mi -50 then 5 minus 10 náà yóò fún mi ní kíni o -5 gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ó wá fi rọ́pò nọ́mbà eléyìí tó ṣe kíni eléyìí tó wà ní àárín eléyìí tí ó wà ní àárín eléyìí ó máa jẹ́ x square minus ó yá mo ló fi x sí wọn àbí
yóò máa jẹ́ minus 5x minus 10x minus 50 is equal to 0. tó bá pín wọn sí méjì báyìí tó sì gbé eléyìí tí ó wà nínú méjèèjì, so eléyìí ó jẹ́ x minus 5 minus 10x minus 5 equal 0. ó rí pé x minus 5 common àbí ṣé irọ́ ni? kí ni ó kún lẹ́yìn báyìí? x. kí ni ó kún lẹ́yìn báyìí? 10 equal 0. mo sì ṣàlàyé pé táyìn méjì bá wà nínú yàrá tẹ́ sì gbóòórùn só tó ń rùn, òun ni pé kí ni ìkan náà méjèèjì ló só. tẹ́ bá ní ṣé wọ́n ló só, ṣé wọ́n ní, tẹ́ bá ní méjèèjì wá lẹ́yìn kọ́ lẹ só, irọ́ lẹ pa o, ìkan náà méjèèjì ló só. òun náà ni pé kí ni tó bá ní product nọ́mbà méjì kan tó wá fún ọ lódo, òun ni pé kí ni ìkan náà nọ́mbà méjèèjì yẹn ni ó jẹ́ 0. inú kó jẹ́ pé x minus 5 ló jẹ́ 0 tàbí x minus 10 ló jẹ́ 0. tí x minus 5 bá jẹ́ 0, màá máa ní 0 plus 5 which is 5 àbí? tó bá dẹ̀ sì jẹ́ pé x minus 10 ló jẹ́ 0, òun náà fún mi ní x plus 10 which is equal to 10. so àjá sí pé x mi ó máa jẹ́ 5 tàbí kó máa jẹ́ kí ni? kó máa jẹ́ 10. ní àpẹẹrẹ ìgbẹ̀yìn léyìí tí ń fi mọ̀ bóyá ó yé wa àbí ò yé wa, mo fẹ́ ká jọ ṣe eléyìí papọ̀. òun náà ni pé kí ni simplify log x squared plus 15 base 4 is equal to 3. eléyìí kò le rárá. óyá ó kọ́kọ́ dá logarithmic equation rẹ padà sí initial equation. kí ni ó fún wa? x squared plus 15 is equal to 4 raised by 3 àbí? yóò jẹ́ x squared plus 15 is equal to 64 àbí? tó bá gbé ọkùnrin wá bí báyìí tàbí kó gbélé wá bí báyìí, kí ni ó fún wa? yóò jẹ́ 64 minus 15. so 64 minus 15 kí ni ó máa jẹ́? so yóò jẹ́ x squared is equal to 49. ó ní pé kí ni nọ́mbà méjì kan tó jẹ́ pé tí n bá multiply pẹ̀lú ara wọn, nọ́mbà kan tó jẹ́ pé tí n bá multiply pẹ̀lú ara rẹ̀ yóò máa fún mi 49. ó rí pé 7 àbí minus 7 ni àbí? bẹ́ẹ̀ bó la ṣe ṣe? òun náà ni pé kí ni tó bá find the square root of both sides àbí? tó ti yé? eléyìí ó gera wọn. x will now be kí ni tá fi plus or minus sí? òun náà ni pé kí ni equation 2 quadratic equation láti iṣẹ́ tó dẹ̀ sì jẹ́ degree 2. má dẹ̀ gbàgbé òfin tí mo ṣàlàyé pé tó bá ń ṣiṣẹ́, òfin òun náà ni pé kí ni ihun tí degree rẹ bá jẹ́ ni ó máa sọ iye root tó máa ní, tí ó máa sọ iye solution tó máa ní. tó bá ní equation of degree 2, ó mean pé how many root, how many answer ló máa ní? ó máa ní méjì. so ó rí pé equation of degree 2 leléyìí, ó mean pé méjì náà la máa ní. mo dẹ̀ ti ṣàlàyé pé tó bá ní square root gẹ́gẹ́ bí tí mo ṣàlàyé nínú indices, òun náà ni pé kó máa ní plus or minus. tó bá gbàgbé àbí tó bá ti gbàgbé, lọ sí inú àwọn indices rẹ, eléyìí ó máa fún mi ní kí ni plus or minus 7. já sí pé x mi yóò máa jẹ́ 7 tàbí kí x máa jẹ́ minus 7. eléyìí ni bó ṣe máa ṣe àwọn iṣẹ́ eléyìí tí ó wà ní kí ni tí ó wà ní tó jẹ́ argument rẹ̀ tó jẹ́ quadratic form. jẹ́ tí eléyìí bá yé wa, mò ń gbà ọ́ níyànjú láti lọ sínú àwọn ìbéèrè tó ti kọjá, kó o sì ṣe wọ́n. tí ò bá wá yé ọ, gbé sínú àwọn àyè téèyàn ti lè béèrè ìbéèrè lábẹ́, wọ́n sì dá ọ lóhùn. dákun tó bá yé ọ, bá mi subscribe sórí ìkànnì mi, bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú, títí tí wọ́n fi máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. o ṣeun.